مرحبا يا رمضان مرحبا يا رمضان مرحبا يا رمضان مرحبا يا رمضان جد يا رائد الفكر ببلاء من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أي النبي محمد رمضان pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àlàáfíà àfiwá bá dìbì tí àbádé lọ mélòó lè ní ọba tó ní abẹ́rẹ̀ rẹ̀ láàáfíà kọ́dà ń gbójá parí rẹ̀ láàáfíà kọ́ má fi ìnira mú wa kọ́ má fi ìṣòro mú wa aṣèyíwù lọ́lọ́run ní àti wọ́n lágbára tó bó ti wọ́n nímọ̀ tó bó ti wọ́n lẹ́ẹ̀kan tó kò gbọ́dọ̀ wọn má ṣe bí ó ti ṣe bí a bá ti yọ̀lẹ́ tí ò ní nǹkan kan tí ò mọ nǹkan kan láti wádìí láti yẹ nǹkan wò láti lóògùn láti jẹ́ lóṣó lébèrè ní nǹkan kan gbogbo tọ́lọ̀ bá fẹ́ ṣe fún yóò ṣe fún ní kẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àwọn agbára kiri àwọn bàbá bí káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ níbi tá à ń kánjú gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ tá à ń kánjú tá a fẹ́ tètè jálu tí a fẹ́ nínú ayé tá a fẹ́ tètè jálu tá a fẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ọ̀tẹ́ wa lọ́rùn tí ó dùn mọ́ wa yóò jẹ́ ká tún yà síbi ká bẹ lọ́run lákọ́kọ́ ká yin Ànábì Muhammad ọlọ́run ọlá Ànábì Muhammad àti ẹyẹ tí ẹun kódà kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe ìsìláàmù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa ó sọ àwọn mùsùlùmí náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ìsìláàmù wọ́n fi wá sọ ìsìláàmù ló kọ bú má fi ìsìláàmù sọwọ́ ló kọ bú ìsìláàmù ìsọ̀yàn ló kọ bú ìsọ̀yàn ló kọ rí ni àwa ní kọ́ mọ́ fi wá sọ ìsìláàmù ló kọ bú ó sì má jẹ́ ìsìláàmù ọparí lọ́wọ́ wa ní ṣókí. ìsìláàmù ní sọ̀yàn ló kọ bú àwa ní káwọn sọ ìsìláàmù ló kọ bú ìsìláàmù wọn sọ̀yàn lẹ́ni ire ni ìsìláàmù wọn parí lọ́wọ́ wa. a wá ṣe àdúrà àtàzíkiri díẹ̀ láàrin ìṣẹ́jú a lè bẹ́ lọ́hún ọkàn mi wá lọ bí ká ṣe kúlú Allah ọba lọba kan oṣù ọba tó láyé lọ́run ọba tó lè tún tó bá bàjẹ́ ṣe ọba tó lè mójútó tó dáa kọ́ mọ́ bàjẹ́ òun ló ní wá o òun sì ló láyé tá wà ń bẹ̀ òun ló sì ń dà wá jẹ́ òun ní ṣe wá àwa kálá òun ló ní káyé òun ló ń fayé ṣe wá àrùpá wà láǹsáyé ni àwọn akọ́ láǹsáyé lórí gbogbo tí mi ní ayé pátá gẹ́bí tá a fi ń ké wà láti jó ní lórí al-qada wal-qadar èyí tó bá fẹ́ yí padà ní òyí padà èyí tó bá fẹ́ yí padà ọgbọ́n òògùn ète ìmọ̀ àyẹ̀wò àfẹ́jú àtẹ̀kan àwọn kan kọ̀ọ̀rán àfikábẹ̀ àwa sọ lánàá náà pé n tó lè máa mú àṣàṣeyọrí làdúà àti ìmánì ìwárí sàárà àti ìgbàfọ́lọ́hun ìwárí náà ní dáadáa ìmánì ìgbàfọ́lọ́hun ìwà dáadáa ẹ̀sìn àti sàárà lábẹ́ wọ́n Ikhlas tàbí ṣe fún gbogbo àwọn òkú wa àti la ilaha illallah la ilaha illa huwa la ilaha illa anta la ilaha illa ana Al-Qur'ani júwe fún wa ààrùn kọ́nà bọ́jẹ́ mọ́kànlá ní tó bá jẹ́ ní ìwà táwà ń bí àtàwọn tó ń lò wá tí ó wà ní ọ̀rọ̀ mi sàánà àwọn tó ti lọ ó sàlékún kẹ fún wọn ó sàlékún àánú fún wọn Mawlana Sheikh Adam ìkàrùgbò markazin Mawlana Sheikh Kamaluddin Adabi gbogbo àjàbíyìn Mawlana Sheikh Yusuf àgbájí gbogbo àjàbíyìn gbogbo Zumra
ìkárí gbogbo àwọn Rabitatul A'imma wal Ulama nílẹ̀ Yorùbá àti gbogbo Ẹdó àti Delta, gbogbo wọn náà la ṣàdúrà fún ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá àyọ̀ ìkánlẹ̀ lábẹ́ gbogbo ọ̀làwọ̀ yàtàdúrà fún Nàìjíríà. Bàbá Ahmadu Tinubu ọlọ́mọdé wọn ṣubú sàmì dáadáa lọ́gbàdé wọn ń ṣe ìyàwó aláàánú tí wọ́n ọlọ́run bọ́bá pẹ́sẹ̀ Nàìjíríà ni ò já wọn aṣíwájú orí ìṣẹ́ mọ́sà ìwádìí wa wáyé ọ̀dá fún wọn kọ́ wọn máa ṣe tó bá pé kìí sàwọn Nàìjíríà náà ní tẹ́gbà àwọn olóòkèrè alágbára ayé ni wọ́n ń dààmú gbogbo ayé ọlọ́run bá bọ̀ ń sùúrù jẹ́ kí Nàìjíríà tó jẹ́ gbogbo Nàìjíríà tó lápapọ̀ jẹ́ kí lè Yorùbá gbádùn yàrá láàfíà tí ó dá fún àwọn mùsùlùmí rárá wọ́n jẹ́ burú fún Ọlọ́run wọ́n jẹ́ burú fún àwọn ará yòókù náà ó alákùrú aláwùká fẹ́ ṣe ládàáyẹ rí Mọ̀lánà Mudirul Markaz adáyẹmọ́lá ayáta owó àfihàn ọlọ́mọ́sàbà ìṣọ́ ẹ̀ṣọ́ wọn àdáàbò ọ̀bọ̀ wọn ìkọ́ni máa ń ṣe Ọlọ́run tó ń bẹ pẹ̀lú ọlọ́mọ́ mú kúrò ó tún bá ṣàlékún àwọn ẹ̀yà alákòwò àwọn alákàá ẹ̀yà ojúlarí bàbá alákàá náà ọlọ́rẹ́sọ̀ Hasan nílé àti níta àtàwọn gáà kan ti dápọ̀ ránàbílẹ́dọ̀ Ọlọ́run ọlọ́run mọ́kànlá ọlọ́rọ̀ náà ẹ̀ṣẹ́ dáadáa tí ara ti dákọ̀ lẹ́bí lára ní àwọn bàbá lọ́mọ bàbá àti bí nǹkan tí wọ́n rí lọ́wọ́lọ́wọ́ báyìí láfihàn ìpàṣẹ tó wọ́n lọ́wọ́ tá ń gbọ́ǹta tí ó dùn mọ́ wa táàrin tí ó dùn mọ́ wa tó jẹ mọ́ ọ̀rọ̀ Markaz tó jẹ mọ́ ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam ẹjọ́ mọ́ ọ̀rọ̀ mùdílù wa tó jẹ mọ́ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ọmọ kéwú afẹ́ra Suratul Ikhlas ibẹ̀ Ọlọ́run òfin tóbi tó ní àti kalimatu shahada mẹ́rin ta fẹ́ ṣe la ilaha illallah la ilaha illa huwa la ilaha illa anta la ilaha illa ana mọ́kànlá láṣẹ wọn bá ti wọ́n ṣe á ṣe ó túbà rẹ̀ ọlọ́wọ́lá Ramadana ìmọ́sàbà pẹ̀tù sí gbogbo sí àṣetáni ìyálẹ̀ àṣetáni ọkùnrin àṣetáni obìnrin àṣetáni ilé àtàṣetáni ìta tó fi jẹ́ pé wàhálà tí Mọ̀lánà Sheikh Adam ṣe láyé gbogbo ayé náà mọ̀ kí wọ́n ṣe wàhálà ọlọ́mọdé ti dáná láàrin ìgbẹ̀ni tí ó dáná ọlọ́mọ fún lágbára ọba tí nílẹ̀ yìí mọ́sàbà fún wọn láti ìmọ̀lẹ̀ ọlọ́run àdúgbò mọ́sí ọlọ́run tó gbàgbà tó ṣàlékọ́ bá ti ń gbádùn wọn lọ́jọ́ àwọn gbádùn wọn gẹ́gẹ́ bí olórí ọmọ wọn ti ṣàdúrà bí a tí wọ́n ń gbádùn wọn nílé ìnáwó àtà ń gbádùn wọn bí nǹkan bá wá ń dá báwọn sìtá ní fẹ́ bàjẹ́ náà kọfẹ́ ọ̀hún àníbí Adámà jọ òun lẹ́nu wọ́n máa ń tí kò sí ní àwọn ọmọ ànábì Adámà àrọmọdọ́mọ Sheikh Adam àtọmọ kí bó sí ní àwọn alẹ́mọ̀ èyí ń la fẹ́ pàkíyèsí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan gbogbo àwọn adágbàsí gbogbo àwọn olólùfẹ́ gbogbo àwọn oníkanra gbogbo àwọn atàndásí kádàkùn tó rọrùn lókun wa tá bá fẹ́ràn Mọ̀lánà Sheikh Adam láti fẹ́ràn Islam láti fẹ́ràn Qur'an látàkùtù ọlọ́run bí ó sì gbá ní káwọn ṣe ẹ jẹ́ ká ṣe àdúrà ní Bismillahir Rahmanir Rahim la ilaha illallah la ilaha illa hu la ilaha illa anta la ilaha illa anta àti kí ó tó lè kíláàsì àfi útúbà rẹ̀ lé kalimatu shahada ismu zatiya كيف لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا kò sí ní táàbí bèèrè tọ́lọ́wọ̀n ní ṣe èyí táàbí bèèrè ọlọ́mọ̀tàlọ́wà sí ogun tí ń dààmú ọlọ́mọ àpẹ̀tù sí ogun tí ń dààmú tí èyí wá ọlọ́mọ àpẹ̀tù wọ́n á fún èmi kí wọ́n tàlàáfíà fún àfáwà Mọ̀lánà Mudirul Markaz wọ́n á fi gbogbo àwọn tí ń fẹ́ràn Mudirul tí ń fẹ́ràn Markaz tí ń fẹ́ràn Sheikh Adam bá san wọ́n lẹ́sàn ogun tí Sàtánì bá ń dá sọ́kà àwọn tí ń bí ń dé ọlọ́mọ àpòpò mùsùlùmí gbogbo adá mùsùlùmí gbogbo alámọ̀ pé Sheikh Adam ṣe wàhálà kò sẹ́ni tí ọmọ bẹ́ẹ̀ ara ilé mọ̀ bẹ́ẹ̀ ara àtà mọ̀ bẹ́ẹ̀ ọba wá rí báwọn kì í dùn méṣù kì í dùn mọ́ Sàtánì áyà kan bí kan bá wọn wá pẹ̀lú tẹ́ mọ́ fi wà nǹkan bí gbogbo yìí ní gbogbo yìí
ma min nabiyyin illa idha tamanna alqa ash-shaytanu fi umniyatihi ẹwà fún àdìbẹ̀ ní ṣe òun ni wọ́n máa fa kí bá ń bá sọ̀rọ̀ ká sì nǹkan wí bá ń bá ń rò ká sì nǹkan rò àwọn ànábì gangan tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ṣètánì dá wọn láàmú ayọ́gbọ̀gbọ̀ ayatul Qur'aniyya tí ọlọ́run fi ṣàtúnṣe àwọn ànábì rẹ̀ gangan kí ló fa abasa wa tawalla mẹ́sẹ̀ bẹ́ẹ̀ máa ò bàrìbì kàlá kí ló fa pé afallahu anka lima adhinta lahu gbogbo eré yìí lè jẹ́ àmà pé èèyàn lè yọ́ máa jẹ́ al-insanu urdatun lil khata' démìnà tí ń sọ̀rọ̀ yìí sìn mọ̀ èdè mistake mọ̀ ṣùgbọ́n mi láti mọ lólùfẹ́ gidi ní mistake bá wáyé níjọ́ tá ń pọ́n ara lẹ́nu látàjọ́ ṣe pọ̀ tájọ́ lọ tájọ́ ń bọ̀ àti ìmọ̀ lólùfẹ́ oríjọ́ ti má ṣe oríjọ́ tó bá ṣẹ̀mí tá a bá wá ṣẹra wa tí ọ̀tá máa ń jẹ́ sí pé àsọ̀ fẹ́ rẹ̀ lọ́tọ̀ nígbà tó tí ì ṣẹ̀mí tí ì tí ì ṣe ọ́ ní òjì àmà haqiqatul hubb al-hubb al-haqiqi la yanzur ila al-uyub ìyàwó ẹni tí ń fẹ́ ni táwa náà ń fẹ́ tàjọ́ ń kí sí ara wa ọwọ́ adijọ́ kan wá kí mọ́lẹ̀ wá ń gbá lẹ́sẹ̀ onífẹ́ ní tí ń wò lára rẹ̀ lọ fẹ́ bàjẹ́ o ọkọ rẹ̀ náà wọ́n náà wá sàn léyìn kò fi náà jó kò sí fẹ́ mẹ́rin ẹ̀yin tẹ́ fi fẹ́ràn wa ní Markaz nítorí tọ́lọ́run nítorí mudir nítorí Sheikh Adam nítorí Quran nítorí Islam nítorí mímọ̀ gbogbo tó bá jẹ́ láì fi táà àwọn Markaz bá ṣe á ṣe àṣíríṣẹ́ ní ìpẹ́ dàníwá ẹmọ̀júkò bẹ̀rẹ̀ èyí tẹ́ iná bá ṣe wá mọ̀júkò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Mawlana Sheikh Adam ti ṣe ń jọ sí àná ngatasi 40 àmà jẹ́mà tó súnmọ́ bẹ́ẹ̀ lẹ́yìn gbà tí bàbá pé gbogbo ọmọ Markaz lérí mímbàrí wọ́n láwọn pé gbogbo tí ń jó lólùfẹ́ àwọn ọmọ kéwù ni ẹbí ni ará ni táwọn bá ṣẹ̀ kó forí yà wọn bí bàbá ti tó rí ìnira kan mú wọn débẹ̀ ẹni tó bá ṣẹ̀ àwọn náà àwọn forí jù mo kí gbogbo àwọn ọmọ ìyá mi nínú Islam tí wọ́n ti sọ̀rọ̀ síta àmọ́ ẹja ṣe útúbà náà bismillahir rahmanir rahim bá ń wí wallahu ahad ya rab la takilni ila ahadin wala tu'awidni ila ahadin wa abnini ya rab an kulli ahadin يا من إليه المستند وعليه المعتمد عاليا على العلا فوق العلا فرد صمد نزع في ملكه ليس له شريك ولا ولد ورزقه ميسر يجري على طول المدد يا سيدي خذ بيدي من الضلال إلى الرشاد ونجني من كل ضيق ونكد يا ذا الفضل بحق الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله معبود في كل مكان لا إله إلا الله
الموجود في كل زمان لا إله إلا الله المعروف بالإحسان لا إله إلا الله كل يوم وفي شان لا إله إلا الله الأمان من زوال الإيمان ومن شر الشيطان من زوال الإيمان ومن شر الشيطان من زوال الإيمان ومن شر الشيطان يا قديم الإنسان يا غفور بالغفران برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين فاتحة أسكلا رب الفلك رب الناس àwọn fàtíà gbẹ̀yìn ṣètánì ní máa dá gbogbo ẹlẹ́ ó burú ju gbogbo ọlọ kò sí ẹni tí pa rẹ̀ ọ̀ká àfọlọ́ ọ̀rẹ́ ni ọ̀ká pa ṣètánì àfọlọ́ kí la fẹ́ mú nínú àròyé kí la fẹ́ mú nínú ẹjọ́ kí la fẹ́ mú nínú wàhálà àwa là ń bẹ́ẹ̀ ní sí ni wọ́n tọ́ka sí ni wọ́n ń pè wá àwọn làbẹ́bẹ̀ ní tí wọ́n tọ́ka sí wọ́n pè wá. Wọ́n fi wá síbẹ̀ dìgbà kan náà nì. Ọlọ́run fi wá síbẹ̀ dìgbà kan ní. Àwọn kan ní mẹ́mbẹ̀ tẹ́lẹ̀. Ìbá àwọn kan ní mẹ́mbẹ̀ tẹ́lẹ̀. Àwọn kan ní oṣù tó débẹ̀ ń gbẹ̀yìn. Àwọn kan ní oṣù padà débẹ̀. Bá a ti jòkó tá a máa wo àwọn àfáà wa tá a máa wo àwọn àfáà wa ni. Bá a ti jòkó yìí. Bá a ti jòkó yìí. Àwọn àmọ̀pẹ́ nìkan jòkó ti wá ọmọ òwúwa báyìí. Ẹni ló gbà ká fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo wa tá a máa ń sọ̀rọ̀ tí wọ́n pè wá sórí àga ní Muhammad. Dábàá ẹgbẹ́ dáwà ní wá sí ẹni wá sí tó mú àdìsí tó mú Kùránì orí àgbà níbi wọn. Ọ gbọ́dọ̀ ronú pé mo fẹ́ ṣe tara mi yóò yíwọ́. Ọ gbọ́dọ̀ ronú pé mo fẹ́ gbìjà ara mi ìjà Ọlọ́run ni ó gbè. Ìjà Nábì ni ó gbè. Ìjà Ìsìláàmù ni ó gbè. Ìjà àwọn ẹni Ọlọ́run ni ó gbè. Ẹ wá dákun tó lọ Ọlọ́run. Gbogbo ọmọ ẹ̀yà wa ní Ìsìláàmù lápapọ̀. Là ń fi ní ìṣẹ́jú mẹ́wàá yìí. Orí àlọ́ ni kí wọ́n ńlá la fẹ́ fi pè wá. Á lọ Suratu Baqara tọ́lọ̀ sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ayyaman oṣù Ramadan Ọlọ́run ní àgbà bó ti jọ́rọ̀ ẹ̀yà fáwọn tó síwájú àbáwá gbáwẹ̀ ìwọ̀n a máa ṣe ń bẹ dákùn mọ́ gbàgbéra ṣètánì tí ń jẹ́ àgbàgbéra máa ń búra ẹni ká máa sọ̀rọ̀ síra ẹni ẹ má gbàgbé kọ́ mọ́ bàbá rẹ wa jẹ́. oṣù Ramadan la wà yìí ìmọ́lẹ̀ ni ìmọ̀nà ni ìtọ́ka ni àlàyé ni fún gbogbo ẹni tó fẹ́ mọ Al-Kùránì ní kíké àti ní tútú àti ní fífá àti níbi ìsàlàyé ṣẹ̀ríà ẹni táwọn náà bá bá láyé kọ́yà gbààwẹ̀ ń lọ́dà gbà á pẹ̀lú ọkàn gbà á pẹ̀lú ara gbà á pẹ̀lú ẹ̀mí pẹ̀lú oríkèéríkèé ara láì ní wòókù gbọ́gbọ́kúgbọ̀ á sì gbààwẹ̀ pẹ̀lú ọkàn láì ní ròròkù. ọ̀nà mẹ́ta la fi gbààwẹ̀ á gbààwẹ̀ pẹ̀lú ara àníjẹ ànímu á wà gbààwẹ̀ pẹ̀lú oríkèéríkèé ara wa táà ní fi ṣèṣekúṣe á wà gbààwẹ̀ pẹ̀lú ọkàn tọkàn wa mọ́ pẹ̀lú Ọlọ́run táà ní ròròkúrò mẹ́ta la fi gbààwẹ̀ ẹni bá wà lórí ìrìn àjò kí ó tí ó lágbára ti gbà kó san padà àbọ̀ láàárẹ̀ àwọn àlàyé pọ̀ mẹ́wàá lóbi tá à ń lọ ní yálè tó ń bẹ̀ nítorí àwọn ìṣẹ́jú tá a fẹ́ lò àti ẹ̀bẹ̀ tá a fẹ́ bẹ gbogbo mùsùlùmí pátá nílé àti lóko àtàwọn olólùfẹ́ wa tí wọn fẹ́ kí
ìsìláàmù ó bàjẹ́ nítorí tọ́lọ́run tí wọ́n bá kálukúránì àti ìjọ ànábì ó bàjẹ́ tí wọ́n lè kan mọ̀lánà Sheikh Adamu ó bàjẹ́ tí wọ́n lè fẹ́ràn mọ̀lánà sí Habibu Mudirul Markaz afẹ́ bẹ̀ wá níbẹ̀ pé ká ṣe bí ó ti dá ká má ṣe bí ò ti ní pé wa ẹni wá ń gba àwẹ̀ náà tó bá já sí pé kò lè gbà á ní àsìkò tí yẹn kó gbà kó san padà yóò rí ìdọ́lá orí fún ọmọ lè yóò sẹ́rà kò fi nira mú wa torí àwẹ̀ wọ́n fi ọ́dà fún wa ní wọn láyé rí ìdò orí fún ọmọ lè yóò sẹ́rà wàlẹ̀ tó kí mi ló lẹ ẹ̀dáta wọn bá jẹ gbèsè san padà ó. Oṣù Ramadan oṣù nígbàdúrà ni lẹ́sà lẹ́ka ìbáàdì a ní nínú àwẹ̀ àdúrà máa ń gbàgbẹ́ ní àyè sépèlé rẹ̀ nínú àwẹ̀. Àyè máa ń ka ibú sí rẹ̀ nínú àwẹ̀. Oṣù káàbí àánú Ọlọ́run la wà yìí. Oṣù káàbí rí kí Ọlọ́run la wà yìí. Yáàsí ayépọ̀tù náà láti máa wọn ara wa lépè láàmú búra ẹni láàmú sì bí ẹ dákun sí Ọlọ́run. Olúwa ni mo ti wà ń tòsí wọn dá yín lóhùn wọ́n lè ẹsẹ̀ di ibú ní ẹ̀yìn náà dá mi lóhùn ẹsẹ̀ tí mo ní ẹsẹ̀ ẹ má ṣe tí mo ní ẹ má ṣe. Wọ́n lè yóò bí bí ọba sí ìmánì tí ó sọ pé á lákàrà ahadun yukhatibuka ó yukhasimuka ó yasubbuka lẹ́nìkan máa ń bú ọ tí máa ń wúwẹ́ kan náà rọ̀ ní kó ana sa'im ń gbàwẹ̀ lọ́wọ́ bí mo gọ̀ tá a bá gbàwẹ̀ tá a máa sọ ọ̀wá gbọ́dọ̀ jẹ́ pé ó di inú àwẹ̀ ká tó pàdé inú àwẹ̀ tí wọ́n ní amájà láwà á ẹ̀dá kùtù Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ Ànábì ní ẹjẹ́ adún bẹ̀rù. ká máa ké Kùránì nínú Ramadan la mọ̀mọ́ Ramadan. ká máa wá mímọ̀ ká máa tú àwọn ìmọ̀ jáde ókè tí a bá tú ìmọ̀ jáde nínú Ramadan nínú Al-Qur'an tí ọba jẹ́ sí pé nǹkan mí mẹ́mẹ́ tó jẹ́ ìbínú kọ́ fi pé àbárí kankan tẹ́nìkan sọ pé báyìí ni túmọ̀ ẹ̀ tí ọba jọ tiẹ̀ ó ṣàlàyé mi kódà kò fi ébú àfi tí nǹkan mi bá mẹ́mẹ́. àṣìdá yìí a ṣe nígbà tá a lọ Morocco ọdún mélòó ni lẹ́yìn ẹ̀ náà la ṣe ó sì ṣàǹfààní 2008 ó ṣàǹfààní púpọ̀ ní wọ́n sọ fún wa pé ká parí ìjà ń bẹ̀ lọ́dà làwọn fi ń ṣe ìjà sí agbọ̀dọ̀ dákun tá a bá fẹ́ láwẹ̀ wọn ju Ọlọ́run. oṣù Ramadan lápọ̀lẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ju káwá pa ètò burúkú sínú ẹ̀ lọ ẹjọ́ torí Ọlọ́run fún àwọn mùsùlùmí. ọ̀gbọ̀dọ̀ ráyè ibú ọ̀gbọ̀dọ̀ ráyè jà lọ́sẹ̀ ọmọ ìgbàwẹ̀ lóru ọmọ yẹn náà fílà tí lè mọ́ ni. kátàlímà wà ìlú wa lè rí ṣáàdù níbi àná. kí wọ́n aṣọ máa ń lọ kílé kí wọ́n máa ń lọ káìsàn máa ń lọ kí mímọ bá sùn lè ní kó máa lọ déédéé. Wọ́n ọ̀rẹ́ mi tètè múṣẹ́ ṣe inú àwẹ̀ má sùn. Oṣù wà sí rẹpẹtẹkẹ parí ìjà ń bẹ kọ́ máa jẹ́ ìmọ́lẹ̀ kọ́ máa jẹ́ òkùnkùn. Oṣù ìlàwà yìí a ti bẹnu ẹ̀. Nígbà tá a ti parí ìsàbárù láti kónú ẹ̀. Ṣé kí lọ palẹ̀ mọ́ fún Ramadan ṣé jàgbọ́n ni ṣé ikú ni? Ìmánì tá a tọ́jú kalẹ̀ àti ká fọlẹ̀ ká ṣe yára ká fọkàn wa mọ́. Jẹ́sìn ni wọ́n mọ́ fún Ọlọ́run ní gbogbo ọdún Ramadan ni ó sin lọ́run ni mọ́sẹ̀ lọ́run. Gbogbo tọ́lá lóhun ọ̀fẹ́ yẹn ni ó jìnà sí pátápátá o. Orí dáadáa má jẹ́ àrò ogun ọlọ́fẹ́ gẹ́gẹ́. Má tẹ̀lé Sètánì o. Má tẹ̀lé Sètánì. Wákàtà dáni kí má tẹ̀lé Sètánì lọ. Má tẹ̀lé Sètánì lọ.
ẹ̀ka kan ṣoṣo tá a ní náà ní ìmọ̀tẹ̀ ló ṣe ìdáhùn وكنت بها بشرع الله جوالا. já tẹ̀lé sẹ́lẹ̀ ọlọ́run pẹ̀lú pé ká gbààwẹ̀ pẹ̀lú ká gbààwẹ̀ gbààwẹ̀ ojú gbààwẹ̀ ara gbààwẹ̀ ọkàn gbààwẹ̀ bínú. قولا وفعلا بسنن الخير كفرانا. ọ̀rẹ́ ìrìn náà ni ẹja máa rìn ká sọ náà ya الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يا أيها الذين آمنوا Ọlọ́run ní gbogbo mùmínì òdodo lọ́kùnrin lóbìnrin tí ń gbààwẹ̀. اتقوا الله Abẹ̀rù Ọlọ́run ká fi páyà Ọlọ́run ká fòyà Ọlọ́run. وقولوا قولا سديدا. Ọ̀rọ̀ tó bá dáa ni ká sọ kó má bàa di wàhálà. Ọ̀rọ̀ tó bá dáa ni ká sọ kó má bàa di fìtínà. Ọ̀rọ̀ tó dáa ni ká sọ kó má bàa dogun dọ̀tẹ̀. يصلح لكم أعمالكم. Bá a bá sọ tó dáa èyí tá a ṣe tí ò dáa tá a sì sọ tá a sì wí tá a sì rò Ọlọ́run ó sì fi dáadáa pààrọ̀ ẹ̀. Innal hasanati yuzhibna sayyi'at. ويغفر لكم ذنوبكم. Ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ wa tá a ti ṣẹ̀ kọjá yóò fi jìn wá kódà yóò tún forí ìta àti ṣe yóò fi jìn wá kalẹ̀. ومن يطع الله ورسوله. Ẹni bá wá wa rasulahu. يطع الله ورسوله. Ẹni bá wá tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tòjíṣẹ́ Ọlọ́run. فقد فاز فوزا عظيما. Wọ́n yìí ti lá ọ̀rọ̀ súlà ní ẹ̀rọ ọ̀rọ̀ súlà wó. ومن يطع الله ورسوله. Wọ́n kíkò. فقد فاز فوزا عظيما. Ẹnà kan Ọlọ́run jẹ́ àjèrè ní o. Ìjà gbàwẹ̀ dànù o. Ìjà sọ́ọ̀tì ibi àwẹ̀ yìí o. Ìjà sọ́ọ̀tì náfìlà wa o. Gbogbo àwọn tí wọ́n máa ń wá kálàkù bá ṣe sùúrù lọ́wọ́. Àforíjì ẹni bá ṣẹ̀ wá káwa náà lè rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ká sì dúpẹ́ orí tó bá ṣe fún wa. Ká sì dúpẹ́ fẹ́ni tó bá ṣoore fún wa. Ẹni ṣoore fún wa tẹ́lẹ̀ rí tó wá ṣẹ̀ wá sí. Ká má gbàgbé orí tó ti ṣe tẹ́lẹ̀. Àwọn àfá wa, àwọn bọ̀dá wa, àwọn olólùfẹ́ wa ní ìlú Ìwó. Bẹ̀rẹ̀ látorí bàbá Wazir, bàbá Khalifa, látorí bàbá wa lánàá, bàbá wa tí ń jẹ́ Sheikh Abdulbaki Islauddin, tí wọ́n jẹ́ àfá àgbà, olùkọ́ àgbà. Wọ́n fẹ́rẹ̀ bàbá sí Adam púpọ̀, gbogbo wa náà mọ̀ bẹ́ẹ̀. Wọ́n a máa wá ní àwẹ̀ lójú bàbá. Nígbà tí wọ́n tún papòdà tán tí bàbá papòdà mọ́lá sí Adam, wọ́n tún máa wá gbogbo àwọn àlífà wọn wà. Àsìpọ̀ náà dùn. Kódà Sheikh Heder, Professor ọ̀dọ̀ mùdírù mo ti mọ̀ wọ́n. Ọ̀rẹ́ ni wọ́n púpọ̀. Ní tó já sí wípé à ń jẹ́ àlùbáríkà mùdírù lára Professor. À ń jẹ́ àlùbáríkà Sheikh Adam lára gbogbo ẹbí wọn. Gbogbo ọmọ Amẹ́ríkà ìtàn bá rí náà wọ́n ṣe dáadáa sí. Ibi tí máa ń ṣe ń dùn náà ni Sètáni máa ṣe kí ni o? Ní máa bàjẹ́ ẹ dákun. A bẹ̀ bàbá wa ní mùdírù náà. A sì bẹ̀ bàbá wa ní Ìwó náà. Ẹ̀rí tí wọ́n fẹ́ dálẹ̀ yìí nǹkan tí wọ́n fi balẹ̀ tó dùn jẹ́ ni. Wọ́n wá kí àfáà wa Wazir al-Markaz Sheikh Adam Yahya Adam Fulani, mo sì kí àfáà wa ní àlífà orílẹ̀ àlífà Ibrahim Ọláwùmí. Wọ́n sọ̀rọ̀ tó dá àwa kí àfáà ọ̀rẹ́ wa Sheikh Labib, àwọn náà sọ̀rọ̀ tó dá bí èèyàn ti parí nǹkan tí tún ṣe nu. Ọwọ́ ká àwọn mẹ́rin rẹpẹtẹ tí wọ́n jẹ́ mọ̀rìkàsì yìí, wọ́n wà bẹ́ẹ̀ rẹpẹtẹ tó jẹ́ àdàmì yìí, wọ́n wà bẹ́ẹ̀ tó jẹ́ sùmùrá tí wọ́n fẹ́ kọ́ dáa tí wọ́n fẹ́ kọ́ bàjẹ́. Gbogbo yín Ọlọ́run bá san lẹ́san rẹ̀. Gbogbo yín náà láti kúrò aláwọ̀ fún. Gbogbo yín náà láti ké asmáwò Ọlọ́run tí jẹ́ la ilaha illallah, la ilaha illa huwa, la ilaha illa anta fún. Ìdílé ńláńlá méjèèjì Ọlọ́run ní sọ́wọ́dọ̀ tààrà wọn. Ọlọ́run ti wá yẹjú àdàbíyà mọ̀rìkàsí, tó yẹjú máàdì mọ̀rìkàsí, tó yẹjú dáwà mọ̀rìkàsí, tó wá yẹjú eléyìí náà lọ́wọ́ yóò bá yẹjú eléyìí náà. Káwá bẹ̀rù Ọlọ́run pẹ̀lú dábàá sọ. Mọ̀lánà Mudirul Markaz tí adéwájú wọn jò ní níbẹ̀ ni. Gbogbo ẹni tó bá sọ̀rọ̀ sáwọn tàwọn tara àwọn òdùn àwọn. Àmọ́ ọ̀rọ̀ bàbá
wọ́n ti sọ̀rọ̀ bàbá ẹni tí yàn àdákẹ́ wípé bàbá lọ káírò kò rójútó ẹ̀ ẹnìkan wọ́n lé lọ́hùn wọ́n sì gbá lókun àwọn púpọ̀ àwọn ọ̀sà ìmọ̀yàn tó fẹ́ra wọn ní ìwò àwọn ọmọ wọn dáadáa wọ́n sì máa ń jí kálukú ṣe dáadáa wọ́n bí ọ̀rọ̀ bá wá ní tààmìm tàhásísọ àmọ́ ṣẹlẹ̀ ayàtà wa kí ta tọ̀ fún wọn gẹ́gẹ́ bí afáwọn lẹ́nu pé yàrá lẹ́tẹ̀ amanu subiru wa sabiru wa lakum tuflihun wọ́n tún kọ́ alẹ́ kọ́ ń bẹ̀ wọ́n tá bá ṣe sọ́bùrù èèyàn gbọ́dọ̀ ṣe sọ́bùrù kọ́ mọ̀ ṣe tasbihat wọ́n sọ ní òní náà èèyàn bá tún ṣe sọ́bìrú kí èèyàn má ṣe sọ́bìrú fẹ́ni tí wọ́n ṣàbòsí fún kọ́ mọ̀ ṣàbòsí fún lọ ní wọ́n máa sọ rọ́bìtú pé owó tí ọ̀rọ̀ bátà kọ́ mọ̀ kókò kú gbogbo mọ́ ara àtúnkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní bàbá ọlọ́run ló ṣe ibẹ̀ tọ́sẹ̀ ikú fún ẹ̀rùn ọlọ́run sì ní parí rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ó fi dùn bàbá sí ádámù náà ni mo ní man ta'allama al-ghariba raqqa tab'uhu ẹ̀rù kí lọ ẹni bá kẹ́kọ̀ọ́ tó pọ̀ ìṣe rẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀ níbi jẹ́ ọmọ òwò tóbi táwọn èèyàn máa wò mo tún wá ní Ànábì sallam ọsọ pé rahamu salasa min ummati ẹ bá ń ṣàánú àwọn mẹ́ta ní ojú ọmọ mùdírù nìkan kọ́ ní bá wí o gbogbo àfà ńláńlá tó bá mọ kí ó dáadáa tó mọ sẹ̀rí àdáa tí máa ń gbé láàrin èèyàn tó sì fẹ́ tọ̀ bákà tó fẹ́ mú gbogbo tó mọ̀ wá òun yóò ṣẹlẹ̀ sí aziza qawmin zalla èèyàn tó ti tóbi tọ́jú lóye ní tí wọ́n yọ lóye ganiya qawmin futaqara aláìní lọ́wọ́ ẹni tó ti ní tẹ́lẹ̀ tó dẹni tí ń tọrọ jẹ Ànábì ní ṣàánú ẹ̀ aliman bayna al-juhal èèyàn tó bá ní mímọ̀ àwọn aláìmọ̀ká gíní wíkú ní sọ ìsọkúsọ ní gbogbo tí mo dìrù yìí pápátá ara àwọn tó sọ èmi tó wá máa ń sọ fáwọn ọmọ mi ní àyín àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ètí wọn ẹ má fèsì ẹ má dáwọn torí bẹ́ẹ̀ bá fèsì kan ìmí ìlú ọ̀tẹ̀lé títí tá ní ìfẹ́ náà ni kẹ́nìkan sọ̀rọ̀ kẹ́nìkan fèsì kẹ́nìkan sọ̀rọ̀ yóò máa ń fẹ́ sí ni àmọ́ bẹ́ẹ̀ bá sọ tẹ́ bá dákẹ́ ẹni ọ̀sọ́ ohun tó bá padà wò ó wò yóò ká dákun mọ́ bínú ọ̀rọ̀ tí mo sọ lọ pé bẹ́ẹ̀ lórí ọmọ àlàáfíà wa fẹ́ni tó fẹ́ kò ní ọ̀dà àti kí kìí ṣe tàgọ̀ kìí ṣe tàà mọ́ tọ́kẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ àṣeyọrí fáwọn àfá wa tá a fẹ́ àṣeyọrí fáwọn òbí wa tá a fẹ́ àṣeyọrí fáwọn tó ní wá ká mọ́ tì wọ́n gbọ̀ngbọ̀n àwa tá a máa gbọ́rọ̀ ní ìgbọ́rọ̀ lọ́hùn ẹja bẹ̀rù ọlọ́run kọ̀dákẹ́ mọ́ gbọ́ kọ̀dákẹ́ mọ́ rí kìí ṣe gbogbo ẹ̀ làwọn àfá wa rí gbogbo ẹ̀ ni wọ́n gbọ́ ibì kan wọ́n ti gbọ́ tí wọ́n náà bá fẹ́ kó ní rẹ̀ àtọ̀lá rẹ̀ ó dáa kó tó fi wọ́n láyà balẹ̀ ẹ̀fà wà fáwọn láyà balẹ̀ èyí tó ń bá lára tèmi náà mẹ́mẹ́ kò sẹ́ni tí ó kàn kò sẹ́nìkan tó mọ́ tán pátápátá àti wílẹ̀ kan látara bẹ́ẹ̀ ló jẹ́ kí n wí pé ẹ̀wọ̀n Suratu Al-Imran àyà 115 تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وآخرون فاسقون خير أمة أخرجت للناس. ẹwùjọ́ tọ́rọ̀ tí ń ráwọn òjíṣẹ́ wá anábì Ádámù pẹ̀lú fámílì ẹ̀ anábì Ìdírísù pẹ̀lú fámílì ẹ̀ wọ́n dé Mùsá àti Ìsá àti àdúgbò wa Ìsá alayhi salatu wa salam àwọn àjọ Muhammad wá ní khayra ummati ọ̀ẹ́ká dájú wọn lọ ọ̀ẹ́ká dájú gbogbo àwọn tí ń ti dákọ̀ lọ níwà lẹ́sìn níṣe ìwà ẹ̀sìn ìṣe nígbà tó ní khayra ummati ni wá sáwádà tó wọn pẹ̀lú bá ti ń ṣe sáwá ń burú sí ni a bá ń bàjẹ́ sí تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. àwọn ọ́fíìsì tán fún wa sọ́bjẹ́tì tán fún wa nù sọ́bjẹ́tì náà ni àti program táwa sí tí mùsùlùmí wá sí láyé ta'muruna bil ma'ruf tá a bá ti gbé wà sí kalẹ̀ kò gbọdọ̀ síjà bẹ́ẹ̀ bá a bá gbé ilé kéwú kalẹ̀ kò gbọdọ̀ síjà gbọ́n bẹ́ẹ̀ lára gbé tọ̀sí ìta gbé ogun tá jíṣẹ́ ọlọ́run káàkiri kò gbọdọ̀ síjà ń bẹ̀ bí ìkìláàfù bá wà láàrin wà bí ìkìláàfù kò gbọdọ̀ mú ìjàmbá lọ́wọ́ torí ìkìláàfù al-umma
rahmatun ikhtilafu al-ulama رحمة láwọn dáadáa واختلاف الأئمة رحمة للأمة. lánàá ni àwọn Imam Málíkì Imam Ṣáfi'í Abu Hanifa Imam Hanbali wọn ọjà àwọn òbúra wọn sípè bóò ní ó sì wá dé pèdìjà lónìí lọ́dọ̀ tí wa ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar káàsì máa kọ̀ fáwọn ẹgbẹ́ ẹmẹ́jẹ wà lóde ẹmẹ́jẹ wà náà ní sí àwọn àfáà ọwọ́ ẹ̀pá àfáà náà tàbí kóra wa sí wàhálà látùnkọ́ ọmọ kí wọ́n sí wàhálà وتؤمنون بالله. owó tó wá ṣẹlẹ̀ sí wa kágbà fọ́lọ́run kámà fọ́lọ́run ló mú wá ẹnìkan kí ń ṣe wá ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. wá sí gbogbo àwọn Yahudi àti Nasara tẹ́ ṣáájú wa tẹ́ bá gbà bẹ́ẹ̀ ni ìbá dáa fún wọn jù báyìí lọ wọn gbà fà nẹ́bì ni منهم المؤمنون وأكثرهم الفاسقون. ọlọ́run ní mọ́mí ní bẹ́nu àmọ́pọ̀lọpọ̀ wọn bà kẹ́yẹ ni kọ́ máa jẹ́ pé ròyìn náà ni wọ́n bọ́ sórí àwa mùsùlùmí tí ń wò wá rùn kírísítẹ́nì ń wò wá ẹlẹ́bọ ń wò wá oníṣẹ̀ṣẹ̀ dé ìṣẹ̀ṣẹ̀ sí ń wò wá tọ̀ sí kìnnà àti mùsùlùmí ni wọ́n lóòótọ́ kọ́dà àwọn àfa àwọn náà báwọn náà ti rí mi ẹ dákun tó ọlọ́run pa wá lẹ́kùn ń bà wá nú jẹ́ لا يضركم إلا أذى وإن لا يضركم إلا أذى. nǹkan kan nù nira wọn ò lè ṣe ní nǹkan kan èébù ò lè dọ́là kò lè dọ́là fẹ́ni tí ń bú ìwọ́n tí ń bú náà kò sí gẹ́gẹ́ bí fẹ́ ṣe fún ọ tó bá ti wà lórí ẹ̀tọ́ rẹ wà lórí ẹ̀tọ́ ẹ̀ mọ́sàbòsí fẹ́ lómìn ẹnìkan ní ọ̀kọ́ dà kankan lẹ̀ kó tó di pé bá a bá wò ó nígbà tí mùdírù bẹ̀rẹ̀ àwọn àmì àwọn ọgbẹ́ mùdírù ní dálẹ̀ mùdírù yẹs ẹ lè rí nígbà tẹ́ ẹ̀ mọ̀ bí tu ìrẹ́ ti rí kásòdodo ọ̀rọ̀ bàbá ń bẹ láyé ní 1992 wọ́n papòdà 92 nígbàtí bàbá ń bẹ láyé àwọn olùsúnà wà àwọn tàbílìgì wà nẹ́sfàtì wà kọ̀ríbù wà àwọn ìkọwànù mss wà wọ́n lẹ́gbẹ́lẹ́gbẹ́ wà ìkọwànù mùsùlùmí náà wà táwọn kan wọ́n ṣe Nàìjíríà ilẹ̀ Yorùbá yìí tí ò tí tóbi ṣùgbọ́n àwọn àgbààgbà fàáyé bàbá wa bá kí Ìwó táwí náà bàbá aró rẹ̀ kí bàbá máàdì Ìbàdàn ṣe Murtada àwọn ìkan ńláńlá yìí ń bẹ kálukú ti jú wọn kálukú fọwọ́ fún wọn ìgbà tó wá di pé bàbá papòdà ṣe mọ̀ pé àwọn kankan lọ́jọ́ jáde mọ̀dírò tí di mọ̀dírò gbọ́n táàbà sọ̀tọ̀ Ọlọ́run táàsọ̀tà nẹ́ Muhammad táàsọ̀tọ̀ táàpàdé Ọlọ́run àwọn kankan lọ́kọ́ jáde tí wọ́n rẹ̀ sí bú àwọn àgbàlagbà ẹbẹ̀ sí ẹ̀yà àgbà wà sí tèmi ṣe ń gbọ́nà mẹ́lẹ̀ àwọn tíra ta ṣe gbẹ̀ mentos láti sọ pé ẹ má ṣe báyìí hakikatan wallahi alazim nífẹ̀ẹ́ tó lágbà mú ní sí àwọn alìsúnà torí kí ni torí nǹkan mẹ́ta albáṣùl ilmi wọ́n jẹ́ máa rí pé àwọn kan nù wa tí ìṣe báṣùl ilmi tán kà bọ́ta sọ̀rọ̀ ó ti ní láìkí gbá wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa jí sí wa ẹ̀tọ́ gbà wá ẹ̀tọ́ ṣe kíní kò tí ì ṣe ìbú púpọ̀ kò tí ìsájálù kò tí ìsáre ìlú ẹgbọ́n ṣe sáà ẹ̀kejì tó tún jẹ́ nídi lẹ́tọ̀ wọn ni tó dàbí ẹni wípé mazọ́hìrì àwọn mọ̀hájìrì níbi aṣọ wíwọ̀ níbi dressing tí wọ́n ṣe dáadáa pé àwọn yìí kọ́dà mọ́ yọ̀ǹda fún gbogbo àwọn ọmọ núrù pé ẹjọ́ bá sáàlì súnà kọ́dọ̀ sáàlì súnà níjọ náà wọ́n gbà tó yá oyí bìrì àbádì gbogbo ẹ̀yin súnfí ọmọ ìrìn wọn tí ẹ̀ tí máa dákọ̀ ń gbà wọn lọ́bá yí bìrì mùdírù ètí ìdí mùdírù ọ̀ lọ́bá yí bìrì lọ́bá di pé wọ́n ń dákọ̀ àwọn àfà ńláńlá kọ̀ọ̀kan akábẹ̀rù ọlọ́run kápáyà ọlọ́run wọ́n wà gbéṣẹ́ àbùkọ́dí sánlẹ̀ gbì wọ́n gbéṣẹ́ amọ́lá ti jáde sánlẹ̀ gbì wọ́n wá gbéṣẹ́ Ibrahim ìyàn wá fún ayẹyẹ wọ́n wá ń dákọ̀ wọn ò dákọ̀ tẹ́lẹ̀ ọwọ́ akùn pé kálukọ́ wá tójú bọlé àfáà kọ̀ọ̀kan ẹni tó jòkó lé ẹ̀jẹ́jẹ́ wọ́n tún àṣírí ẹ̀ wọ́n yẹ̀yẹ́ èyí ń lọ́wọ́ fàkímù dúró rẹ̀ tó wá dìmọ̀ díẹ̀ ìgbẹ́ tí ọba bẹ̀rù ọlọ́run tí ó sọ̀tọ̀ ọlọ́run tàbí nábì ó ti rí nù àwọn tíra tí mi sì ṣe ń jọ́nà tó ní déètì nínú ẹ̀ mo sì Sheikh Islam akọ́ lórí àná ní
banu salamati warhamuni. أعانوني بني السلامة وارحموني أنا الإسلام وأصحاب كيف أحيا. Islam ń sunkún, hanuni ẹ ṣàánú mi, bani salama, gbogbo ẹ̀yin ọmọ ẹ̀sìn Islam, warhamuni, ẹ kẹ́ mi, ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó dàbí Júù àti Christian. أنا الإسلام وأصحاب كيف أحيا. Ní Islam ní ń dààmú, kó ní ṣe secularity ní parẹ́ látọwọ́ èyí tẹ́jọ́ máa mi. أنا الإسلام في نوح وآدم. Ìmúlẹ̀ ní Islam láyé Núhù, ìmúlẹ̀ ní Islam láyé Ádámù, Islam kan náà ni wọ́n ànábì. أنا الإيمان في إبراهيم وموسى. Ibrahim wa Musa. إبراهيم وموسى. Láyé ànábì wáyé láyé Musa, ìmúlẹ̀ ní Islam. أنا الإسلام يصحبني سلام. Bí ní bá wà láti àgbọ́dọ̀ wà bẹ̀ ni. وكيف تظالمون الناس يشقى. Bọ́ọ̀lù ẹ̀sẹ̀ bá ṣàbòsí fúnra yẹn yìí Mùsùlùmí tẹ́sùn mọ́ sàbí tí àwọn tí èsè Mùsùlùmí táwà kó sí wàhálà. Ọ̀rọ̀ ń pọ̀ jọ náà, oní náà pọ̀, ó ní déètì. Ìgbà náà mùdírù náà sẹ́wàá di mùdírù. Wá sí ilẹ̀ tá a ṣe kánrin ní. Kọ́dà mọ́ dáwákà jọ náà, al-wahada, al-wahada, lillahi nàríjù nàbógi, al-wahada. Kásọ̀ kan wọ́n fi jẹ́ bí bàbá pé káàjọ́ kan làwá ń sọ, káàjọ́ kan làwá ń ṣe, àwọn kan ní àwa lọ́tọ̀ọ̀tọ̀, káàjọ́ kan làwá ń sọ. Ìpè máa dà orúkà, ayú al-muslim al-gayuru ala amuridi. Èsì ni òun ti pẹ́, kìí ṣèṣin láti ń sọ, àṣẹ̀ṣẹ̀ sọ. Àmọ́ bá bá sọ jù yọ́dà pípa búrò nìkan ni ó yí kálukú tó ṣe o, wallahi yí kálukú sì yé wọ́n bá wọ pẹ̀lú ààrẹ ní òkùnkùn ọmọ pé ètè mi náà dánwò lọ́rọ̀ yìí torí kó lè gbajúmọ̀ torí ká lè mọ̀ ọ́. Wọ́n wá sọ 84 òun ni máa dà orúkà kí ló gbéṣe ayú al-muslim al-ghayur wọ́n mùsùlùmí tọrọ ń dùn al-amri dini ló lẹ́sìn o. المشاكل بين حقيقة الإسلام. Láti yanjú ọ̀rọ̀ pé kí ni ìsìláàmù gangan. وواقع المسلمين اليوم في الأديان الثلاثة. Báwa mùsùlùmí tó wá dà lò ní fáwọn jílù mẹ́ta, generation mẹ́ta. القديمة. Bí mùsùlùmí ti rí lánàá. القائمة. Mùsùlùmí ti ń bẹ lónìí. ثم القادمة. Àti mùsùlùmí ti ń bọ̀ lọ́la bóò ní ó ti rí. Tí bàbá náà ṣe àlìsìláàmù ni ó mọ́ wà padà. Fíkìrà àwọn arí pé ń bàtà rí báyìí lè ní. Bí wọ́n ti rí lánàá kọ́ la rí mọ́ yìí. Afábìlẹ̀ tí Istanbul náà afáwọn Americas. À ń jẹ́ lọ Tógò ọjọ́ kan, àwọn adéjì orókò ní mọ́tò afáàlàtí. Ó láti wá sí báyìí, kàràkárà sìkò náà ni. Àwọn bàbá wa náà jọ wọ́n tán. Àwọn náà lónìí ní àtúnbá òní mu. Ní táwọn ẹgbẹ́ wa ń ṣe lónìí, à ń sá fún ká mọ́ ṣe é. Bó láti wá ṣe tí bò lá ń lọ báyìí. Àwọn ni àjá máa dúpẹ́ pé àti ẹ̀mọ̀ pé nǹkan kan ọ̀dá à ń sá fún. Ẹnu pa àmọ̀ pé nǹkan kan dá à ń sá fún náà tí ọ̀jọ́ ọwọ́ tó ń táwọn ẹgbẹ́ wa ní kò ti dáa fáwọn. Ọlọ́run lè wọlé àwọn bàbá wa tàná kó ṣàánú wa. Ẹ̀yìn tí ń bọ̀ lọ́la àwọn ọmọ àtọmọ kí wa ní bá sì mọ̀. Bàbá lọ́lọ́, iṣẹ́ àdámù lọ́lọ́. Bàbá wa ní bá kí ìwó àwọn náà lọ. Àwọn tí wọ́n fẹ́ràn ara wọn tí wọ́n wá ara wọn látún ju òkú sáà ní wọ́n yìí ẹ̀yìn tẹ́ntẹ́ lábẹ́nu ẹmọ́ra yẹn ẹ̀bẹ̀rù Ọlọ́run láti jálu sọ́rọ̀ Adam láti jálu bàbá ní ẹbá kí kílókùtà tó àwọn àgbà olókùtà fún tí máa di Ìbàdàn ọ̀sẹ̀ parí tí àdúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run àyè mímọ́ kọ́ ayé pípẹ̀ náà làwọn tọ́jọ́mọ wọn tájọ́mọ kí wọn là ń bá ń rú lábẹ́ ó jẹ́ pé àwọn kan ní rú lábẹ́ ní ọmọ kó wa wà wọ́n sì fẹ́ ṣe nǹkan láyé ẹlẹ́kùn ẹjá pẹ̀tù sí ẹmọ́já pa àwọn ọgbà wa nílé náà lórí ọ̀rọ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam àdísì kan wáyé bá àwọn wọ́sọ́ àdísì náà kí ní sánà díẹ̀ عن أنس بن مالك látọ̀dọ̀ Anas ọmọ Malik رضي الله تعالى عنه قال wọ́n sọ sí báyìí pé قال رسول الله صلى الله عليه وسلم jíṣẹ́ Ọlọ́run dáhùn yín sọ̀rọ̀ إن من الناس مفاتيح للخير tọ́ àwọn èèyàn kan bẹ́ o
Ọlọ́run dárí pé àwọn máa jẹ́ kọ́kọ́rọ́ oríire, kọ́kọ́rọ́ nǹkan rí láyé, kó máa dá nǹkan rí lẹ̀, dá nǹkan rí lẹ̀, dá nǹkan rí lẹ̀. Bọ́lọ̀ ti dá wọn kan nù. ومغاليق للشر Wọ́n sì máa jẹ́ ìtìlẹ̀kùn aburú. Bá bá ti ń sílẹ̀kùn orí, wọ́n sì máa tilẹ̀kùn aburú. Ṣébi ń parí ẹgbàntẹ́jẹ. Ṣé ń jà ń bẹ́ orin ẹ̀jẹ̀ àparí ẹ̀. Wallahi inú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ni Professor Ayédèrú wà. Gbogbo ọjọ́ ayé Professor Ayédèrú máa ń tún kà sí. Gbogbo ajẹ́rìí bẹ́ẹ̀. Ó dìde ó ṣe wàhálà ní orí ọ̀rọ̀ àwọn alùsùnà pẹ̀lú gbogbo àwọn pẹ̀lú Markaz. Wọ́n yẹ̀ tún ṣe áfíà kẹta mọ̀támọ̀rù kẹta ní Ìkẹjà lẹ́yìn bí oṣù mélòó sẹ́yìn. Bẹ́ẹ̀ ni ó lọ lọrin, bẹ́ẹ̀ ni ó lọ gbá. Ń gbẹ ibú lọ́tún, ń gbẹ ibú lósì. Láti sọ pé bàbá iṣẹ́ mẹ́fàátì min mafati al-khairi lẹ́jẹ́. Ẹni báyìí ti rí báwọn náà, al-azimu man tu'addu saqatatu. Ẹgbẹ́ gbọ́. Bẹ́ẹ̀ ni bàbá Mudir Markaz. Tá a bẹ́ tí bàbá bá jòkó tí ń bá ń rojọ́ fún yín ẹ̀mọ̀ pé wọ́n gún ọkùnrin yìí lóòótọ́. Kí wọ́n tó débẹ̀ láti sọ̀rọ̀ yìí. Nígbà wọn wá débẹ̀ tí wọ́n rí pé ṣé bó ti rí nu èmi náà gbìjà àwọn bàbá wa. Gbogbo ń tẹ́ pé ọ̀dà yìí ó nídìí bí mo dúró náà ṣe wá ń wá wújà jáde. Ìmọ̀ wá wá wújà jáde ò ní jẹ́ wọ́n tẹnubọ bí tí ó dùn àwọn tí wọ́n sọ̀rọ̀ sáwọn àgbàlagbà. Léèjì wa náà jọ mọ̀. Tá a bá tẹnubọ usulul fiqh, tá a tẹnubọ usulut tawhid, usulut tafsir àti bí wọ́n ṣe kọ Kùránì bí wọ́n ti sọ lóòótọ́ àwọn àgbàlagbà ti ṣe lórí ẹ̀. Àmẹ́ni bá fẹ́ dà nǹkan rú yóò lọ wo kankan tí ó fi dá wàhálà rẹ̀ ti kọjá. Báwa náà bá fẹ́ kọ́ tẹ̀síwájú mọ́ káyé mọ́ fún àwọn àgbàlagbà mọ́, káyé sọ̀rọ̀ sáwọn àgbàlagbà mọ́, káyé sọ̀rọ̀ sí àwọn ẹni àná tí wọ́n ti parí iṣẹ́ táwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. À ń bẹ bàbá wa Mudir Markaz náà. Mafatihul khair la kàyé sí lọ́lọ́run kàyé sí. Kẹ́sì máa jẹ́ magaliqu shar. Abẹ́rù bàbá wa Waziri Ìwòwò àti bàbá wa Hidir àti bàbá Asra àti gbogbo ìdílé bàbá wa Bákí tẹ́ fẹ́ràn ìdílé Sheikh Adam. Mafatihul khair ní magaliqu shar ní ẹ̀yìn ní iṣẹ́ Ọlọ́run ní sọ ní iṣẹ́ aburú. Ọ̀sẹ̀ ní sọ́rọ̀ tí ó gbọ́rọ̀ tí ò ní dùn ọ̀kan ní ṣáájú kọ̀kan tó tẹ̀lé. Wa inna minan nasi mafatiha lish-sharri magaliqa lil-khayr. Nínú àdísì yìí tí a náà sì gbà wáyìí, wọ́n láwọn kan bẹ magaliqa lil-khayr wọn àwọn máa tilẹ̀kùn orí. Ibi tó rí bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n tilẹ̀kùn ẹmọ́ sí wọ́n mafatiha ash-sharr, wọ́n sì jẹ́ ìṣílẹ̀kùn aburú. Gbogbo nǹkan bú láyé ọ̀dọ̀ wọn ní sí bẹ̀rẹ̀. Ìtọ́ bá tó àwọn ni wọ́n dàrú. A gbà pé ilé iṣẹ́ Ádámù rí bẹ́ẹ̀. A sì gbà pé ilé bàbá wa Ìwó rí bẹ́ẹ̀. Ilé bàbá wa Máàdì Ìbàdàn rí bẹ́ẹ̀. Ilé bàbá wa Sùúrù rí bẹ́ẹ̀. Ilé bàbá wa kọ́dà àwọn àfáà tí wa tápọ̀ èmi tí nǹkan bẹ́ẹ̀ tí ò ti yanjú tán. Mọ̀lánà Sheikh Sọ̀bán, Mọ̀lánà Sheikh Mas'ud Ramadan Jibril, Mọ̀lánà Sheikh Abdulwahab Al-Jamawi, Mawalina Sheikh Jamaluddin. Gbogbo yín pátá mafatihul khair ní wa magaliqu shar. Àwọn mafatihu shar wa magaliqul khair torí ìdílé ìdílé tí tó nǹkan sí. Àárọ̀ yẹn fi tó nǹkan sí ni, ọ̀sán yẹn fi tó nǹkan sí ni, ṣètánì ló dé o. Ẹ dákun ẹjẹ́ apáwọ́pọ̀ ní jáde, kọ́lọ̀ wọn gbà fún wa. Bàbá wọn lánàá Sheikh Rabi, wọ́n máa tó nǹkan sí ni. Wọ́n bẹ láyé Ọlọ́run jẹ́ wọ́n pẹ́ fún wa. Ó kù lẹ́kọ̀ọ́ ń bí, ó kù ń Bàdàn, ó kù ń Lọrin, ó kù ká gbogbo ẹyá tó nǹkan sí ẹ má sùn lọ. Ẹ bọ́ lọ́run sọ̀rọ̀, ẹ sì sọ̀rọ̀ fọ́rọ̀ yìí sí gbogbo àwọn tí máa ń bínú látòrí àfáwà tọrọ tí wọ́n gbà pé àwọn òní jẹ́gbìn ọba bàbá wa Sheikh Adam ọ̀làdọ́sẹ̀ àbí gbogbo lọ́tún ló sì ẹ̀bá wa pẹ̀tù sí lọ́tún ló sì kọ́ tán àwọn ọmọ wò wá ọ̀la wò wá. Wàtúbà ní máa ń jà Allahu mafatihal khairi ala yadayhi. Oríire ni fún ẹni tó wà ń bá ní nǹkan máa da lọ́wọ́ rẹ̀. Wailun liman ja'ala Allahu mafatihal sharri ala yadayhi. Èrí ibú pátápátá táyé tọ̀run ní fẹ́ni tí máa ń dá fìtínà lẹ̀. Sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ Ànábì nìyẹn. Bó ti sọ nìyẹn, ìlàmà lọ́kọ́lùfò bainakum ìlàmà. Wọ́n á bẹ̀ darajatul kubra àlàmà.
Àwọn mufti Ìlọrin Sheikh Suleiman Faruqi Al-Onkijikawi ẹ̀yìn náà ṣe sùúrù àbá wa Fúlàní àlèyáyá ẹgbọ́rẹ̀ mi lánàá ẹsẹ̀ bí òjíṣẹ́ Ọlọ́run ẹsẹ̀ bí òjíṣẹ́ Ọlọ́run bọ́ ipá wà lànàbì tọ́lọ́run rán gọ́ kíláàsì bí ti ń bá ń sọ̀rọ̀ ìmọ̀ lánà Sheikh Abdul Qadir Juma sọ̀lágbẹ̀ ọ̀rọ̀ dòkítọ̀ dáàlù kìtàbù wa sunnah ní tá ń kí ní tá ń wífà àwọn ẹjá lò ẹni pé nígbọ̀ púpọ̀ mo sì lẹ púpọ̀ èmi náà ń sáfó kí a má ba àtàṣí àwọn àná ká sì ju àwọn ẹni Ọlọ́run ní tá wí jìnà ní tá sọ jìnà ayé wá rí wa páwọn ọ̀gá wa náà ni òsìkẹ́ sọ táyì ẹnu wá dùn gan o ẹnu wá dùn gan bẹ́ẹ̀ni wá ti dùn tóun láti kéèsì wájú ọ̀rọ̀ wallahi láti gbogbo aná mọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní kálukú tẹ́lẹ̀ àwa dókè tán àwa sọ̀rọ̀ náà àá òkè orí ti ẹgbẹ́ sọ̀rẹ́ bàbá wa ajíṣẹ́ Ọlọ́run Akadib Alhaji Yusuf Alhaji Yusuf Adépọ̀jù Alhaji wa Muhammadu Jami Adégúnwà ẹgbogbo ayé ń wò yí tẹ́sí ń ga àwọn èèyàn sí màlẹ́ àá kí ní àwọn aṣe ń tẹ̀lé jùlẹ̀ fọ́lọ̀ kí ní ọmọ dùn tẹ̀lé jùlẹ̀ fọ́lọ̀ Ọlọ́run ṣe àwọn ẹ̀dárọ̀ fún yín wọ́n ń torí Ọlọ́run torí ànábì gbà fún yín ṣe sílá gbogbo kéèsì tí máa ń bẹ́ nìkan lọ wìdú rẹ̀ ọ̀rá kò lẹ́yìn ọ̀kan ẹ wá ní mo jọ̀rọ̀ ilẹ̀ fọ́lọ̀ lára mi bẹ́ lára mi o tèmi náà dààmú lọ́tún dààmú lósì nígbà tó fẹ́ sún mo sinmi díẹ̀ ọmọ ìyá mi àbúrò mi ọmọ kéwù mi ọmọ mi Sheikh Imran gbogbo ilẹ̀ mọ̀lẹ́rì kò dùn mọ́ mi kò tẹ́mi lọ́rùn àwọn ìdúndò kọ́ bàjẹ́ láyé ní sí ìdúndò kọ́ bàjẹ́ ń ṣe fàájì ní kò nílé mi lọ́rọ̀ mi farabalẹ̀ kò sí nílé kéwù mi kí máríkàsì kò sí dúndò kí máríkàsì bàjẹ́ bí i ti rí mo pèrò náà ń tọ́tọ́ kó ṣe ń tọ́tọ́ káwà ní òṣè ká ṣe kí èmi náà ṣe ń tọ́bá tó fi ń ṣe yìí ṣe náà ní orí tàà bá ṣe kò ní ṣe rẹ̀ ya ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan inda Allahi an taqulu Lásàrò yídá. Wà bí iná yá kí ló bá dúkùn lè bá dé. Ilé láàmà pláàdì fúnra wá dà. Wọ́n tó mú tó nàlá dáwà tẹ́wà lè fi gọ́ọ̀mà. Báwa ma pláàdì ọ̀tá ká ma pláàdì ìjà. Wà iná gára bùtù mú bílẹ̀ àkèlá máa. Ìbòlòdó wá bọ́ sí ìbòlòdó wá wà. A máa ṣàbòsí lábẹ́ gbogbo kéṣìṣì tó bá wáyé, a máa wá bá ṣe jàre, bá ṣe sọ̀rọ̀, èmi ni mo jàre, èmi mo ṣe kí ní àà. Hájì Saidi Ṣíṣù lọ́wọ́ pè mí jẹ́ oní ìpítọ̀, àbá ẹforíjì mi o, ta ní ń pè mí lórí báyìí, àbá sí túnú ni, ṣé wọ́n náà ní mo bá sọ tí ń dùn mí kí ni mo ṣe kí mo fi ṣe orí láyé mo bá sọ pé ẹ̀sà dákun èmi ti dákun àmọ́ kí làáfà mi fi ṣe ọ́ ọ̀lànà ṣàádà kí làáfà mi ṣe ọ́ mọ̀dérù markaz kí lèmi náà ṣe nínú ilé mi báyìí ẹ̀sà foríjì tọ́ Ọlọ́run lọ́ba foríjì wá dákun ṣe tọ́wọ́bà náà kọjá tawbatan nasuha Ọlọ́run fẹ́ fọ́ jáde ni ọ̀nà tó gbà fọ́ jáde yìí ká wá túnṣe kó jẹ́ ìtẹ́lọ́rùn gbogbo táyé ọmọ ṣàdúrà kò sígbà téèyàn ó ṣe nǹkan tí ò ní kù díẹ̀ káàtó àwọn ànábì náà la ka wọn láì fi wọn Ọlọ́run sí lóhun foríjì wọn Ọlọ́run ní iná bàtà alákàwàtà mẹ́lẹ́ ẹgbẹ́ lákàlá ọmọ taqaddama min zambika níjẹ́ ìrọ́kà ànábì ní sí kí lọ́wọ́ taqaddama min zambi níjẹ́ ànábì lọ jalè níjẹ́ ànábì lọ káyọ̀ mọ́lé níjẹ́ ànábì dáfìtì náà lẹ̀ tọ́lọ́run sì ní máa taqaddama min zambika wa ma ta'akhkhara ó fi hàn pé mi láti mo jòkó yìí mo ní láì fi tọ̀tí ìyàbá ọmọ láì fi ẹkù ní jí ó pẹ́ láwọn kan bá náà ló tọ́ bá wọn fẹ́ ìran yín sẹ́ tẹ́ bá lẹ́fẹ́ fèsì ẹ́ tara mi sẹ́ lọ́hùn èmi náà tún tara yín sẹ́ lọ́hùn ẹjí wọ́n sọ̀rọ̀ sí mi kọ́lọ́ ní ìyá fi mi bí ní mo fi
ó sì ti máa wọn lọ àbí ọmọ yín la wọ́n ní kọ́lẹ̀ ní bá ṣẹ̀ tó bá ń bú mi ẹ̀bà bò lówó ẹnìkan lòun ṣe tíra òun yìn mí òun kí mi dáadáa òun ṣe lọ́wọ́ ni mo ní dákun mọ́sà lọ kàábà lọ túbá wá ṣe tíra bí kò bú mi dáadáa torí tó bá bú mi dáadáa ọlọ́run ó yàáfì rẹ yọ yàáfì èmi náà tó ìṣẹ̀yìn kí ló lé mẹ́ pípẹ́ dání wa tá a bá lè gbé fọ́tò àwọn ànábì ṣáájú tá a gbé fọ́tò àwọn wòlíì ṣáájú ọlọ́run lè ṣàánú wa bá a ti ń bá a lọ yóò dá o. Làkọ́dí sọ ọ́rá sílá fún orúkún àwọn àdún ní màlú. Wàkánà ṣe àárọ̀ àdínà ọ̀nà àgbọ̀ àmàlì. Wàkánà ṣe àárọ̀ àdínà ọ̀nà àgbọ̀ àmàlì. A lọ sí Òṣogbo wọn wá ogé ni mo rẹ́ fi kí lọ́dọ̀ bàbá wa Fàǹdà ìyá kan náà tún alásàlá tún bẹ́ẹ̀ ní ọkọ̀ bá ọ̀sẹ̀ mọ́lìdì wọ́n kí àwọn afá ń bẹ̀ kíra wí ń bẹ̀. A kí òwe ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ń jíṣẹ́ Ọlọ́run ní gbogbo láì alù súfí ẹ̀yin ní ẹ̀sìn pẹ̀lẹ́ ẹ̀yin súfí ń ké pọ̀ jù ẹ máa débi súfí tẹ̀síńsà síkìrí ẹ máa sọ̀rọ̀ ní sọ bí ẹni wípé ẹ̀rí ṣe kéèsì wájú Ọlọ́run kí ní dùn abẹ́rí ṣé bẹ́ẹ̀ tí ṣe súfí lánàá ẹ̀ ṣeun ẹ̀yin lẹ fààyè lẹ̀ kí wọ́n sọ pé kò sí jíjẹ́ súfí lórúkọ àwọn súfí ló ní gẹ́lù àfíríkíà yìí ẹlọ́wọ́ tó ránṣẹ́ láàdà ẹ gbogbo àwọn tíra àwọn ẹ̀rí sọ́fí Nàìjíríà ní nẹ̀sọ́mù tàà kí ni Nasimu Sọ̀bání gbogbo bí wọ́n ti dákọ̀ àwọn tó gbé ìsìlámù wọ gẹ́lù àfíríkíà ẹ̀rí pé sòfì ìlú náà ní gbogbo àmọ́mọ̀ òtẹ̀dù lóòrùn wọ́n ìpolo súfí ń polo kọ̀díríà ní mí tìjàníyà ní mí anímàbádálà mi sọ fún mi pé gbàtà tún lọ tẹ̀jìdìdì tìjàníyà lọ́dọ̀ ọwọ́ pé má fi hàn ìfihàn pé bákan lọ jẹ́ mo sì dé Dubai gbàtà bí abùkátà àjọ jímọ̀ wọ́n á lọ bá ṣe òkan ní záwíyà rẹ̀ mo ń bí pé tọ̀ríkà olè ń ṣe kọsọ̀rọ̀ mo ti sọ́lá ìmọ̀ bí a máa sọ pé tọ̀ríkà báyìí ní ṣe ìzàká náà sàúrọ̀ láti sọ kú àfúnsàkúnmọ́ alábẹ́mù sọ́rọ̀ táwọn alùsúnà sọ fún wa ṣé gbogbo òrí bẹ́ẹ̀ èyí tí òrí bẹ́ẹ̀ tí wọ́n sọ sáwọn ẹni Ọlọ́run lá ní wọ́n sọ mọ́ èyí tó rí bẹ́ẹ̀ mẹ́mẹ́ àfi tá a bá kúrò mọ́ aláta lọ sí kéèsì wájú Ọlọ́run lógún bí wọ́n ti ṣe súfí ká ṣe yíò ẹ̀jẹ̀ ayé padà ìjà wá pọ̀ rẹpẹtẹ láàrin súfí kí là ń jà sí fíwọ́ Ọlọ́run tá à ń jẹ nírọ̀rùn láti òkú sí nǹkan tá à ń jẹ ohun rẹ̀ tọ́lọ́ ni wọ́n máa bọ̀ wá ní nǹkan wọ́n ń bọ̀ aláṣọ wọ́n ń bọ̀ mọ́tò wọ́n ń bọ̀ alé àtúwọ́n ń lura wa lérí ìbò ní nǹkan nígbà nábì là ń jẹ abẹ gbogbo ẹ̀yin bàbá wa Khalifa bàbá wa sọ́ọ̀lì kan Kọ̀dìrí àti àlífà bàbá wa wọ́n yìí dì ìṣọ́bà àgbọ́ kòtòkòtò yìí kan ò àmì ẹ̀dá kòtòrò ọlọ́ ẹjá sọ̀kan bàbá wa Sàláàtì àfà wa lẹ́jẹ́ ẹ̀pẹ̀sẹ̀ òfin gbogbo ẹwọ náà ara wọn ìjọjúmọ́ là ń kọ́ orí tí bàbá sí Adam fi lé wa lọ́wọ́ nù bí ẹ̀rá ti bú omi déédéé mi ló ṣe torí inú èbú tí wọ́n bá bú mi ń mà ìtújù rẹ̀ bàbá wa Sàláàtì òkèlè wa Ọlọ́run yẹ bọ́ọ̀lẹ̀ o èèyàn tiẹ̀ ní ẹbọ́ọ̀lẹ̀ ní bọ́ọ̀lẹ̀ àmọ́ ẹ ṣe bí àwọn bàbá wa àná ti ṣe tí nǹkan fi tò bàbá wa Nájìmọ̀ ìpínlẹ̀ ayé ìkan ńlá bàbá wa Musa ẹ̀sìn ló bí wá ẹ̀ dákẹ́gbà kan ẹ má jẹ́ láàrin Súfì ó dàrú ẹ bá wa so pọ̀ mọ́ bàbá Nasiru Kabara padà kọ́ bọ́ sójú ẹ̀. Mo ti bọ́ síbi. Àwọn ti àtọlọ́gbọ́n lábẹ́kúta iye fáàrí ẹ dákun ní ti lọlẹ̀ ó ti tutù Ọlọ́run tí ṣètá ní ògbé nínú ọ̀rọ̀. Bàbá Ṣẹ́wà Abdulyakin ìwòlé Ọlọ́run gbogbo ọ̀nà Ṣẹ́wà Abdulyakin ìwòlé Ọlọ́run náà àfáàmú ìdínà wọn ní bẹ̀lẹ̀ ó sì ká ó sò ẹ dákun abẹ̀yìn náà. Alámútàlámú annàlè hidayata minkum. Alámútàlámú annàlè hidayata minkum tó wọ́n ló gbé mọ́lẹ̀ sílé tí gàlùkù wọn gìrì tẹ́sẹ̀ ọ̀dá mẹ́gbà kan ó ti tó ní. Fọlá tó jẹ́ àlúsí ràlẹ̀ àmàgìdì yá ní fúrú.
àṣírí àwọn ẹni àná ẹ mọ́jọ ó di ìdàkudẹ̀ ìdàkudẹ̀ ọlọ́run torí pé tá a bá jẹ́ kí ìdàkudẹ̀ wọlé àṣẹ ọlọ́run gbígbà tó ní sílẹ̀. Ọ̀ṣọ́dún ìbálàlẹ̀ ọ̀bẹ̀rin sí mẹ́ta ìrìnlẹ̀ fún. ẹ̀yin alùsúnà náà dákun àwọn súnfìlà alùsúnà àwọn kan ní súnfì kíní súnà alùsúnà 1990 àbíkíní 1990 ẹ̀yin lẹ́ ti gbà pé ẹ̀yin ẹgbà fáànàbì tanyanya tẹ́ ìgbà pàwàlà àti ìgbà tó táàsí ń gbọ́bà yílẹ̀ ní ìyá sí tẹ́yìn náà tó ń jà orí ẹgbẹ́ ìtújà mọ́ àwọn sàádé ọjà ni wọ́n sì jà wọ́n sì ti parí ẹ̀ sálàfí 1990 àti sálàfí tipẹ́tipẹ́ ẹsẹ̀ sùúrù mọ̀lẹ́rẹ́ sẹ́kọ̀ọ́ Abdulrazak Aláró ọmọ ìyá kan náà ni wọ́n gbádùn lẹ́kítọ̀ wọn tí wọ́n ṣe rí yọ́mẹ̀lú kan bàbá àwọn àgbà pátápátá gàáfà bàbá ẹlẹ́hà nígbèrè Sheikh Abdulrazak Professor Aláró bákan náà bàbá aláyé Àgbárígidọ́mà Professor Àgbárígidọ́mà bàbá ẹni làkà ìpòpọ̀ bẹ́ẹ̀ wá ní bàbá Professor Kakuri bóòlù ní òṣè ní bàjẹ́ dọ̀la a rí pé ìwọ̀nyí tún dàgbà ẹ̀sìn lóye púpọ̀ ẹ̀sìn lánàá ẹ̀sìn ní bíbí gbogbo àwọn tó wá kù ń bẹ̀ níbàdàn mọ́ ń gbádùn bàbá kan bá dàbá yìí bàbá wa amúgbéyá mọ́ gbádùn bàbá wọn náà ìbára ń bẹ Musa Adamu tí wọ́n ṣe nù wọ́n yíyàn pẹ̀lú tó bá mọ̀ gbogbo orílẹ̀ èdè bá wá ṣe kí ìjà wọn tàn náà ni Professor Ayédèrú ń ṣe ẹ má jà sí bá ń ṣe àwọn Haúsá ní máa sọ bẹ́ẹ̀ ṣe ti ẹlọ́tọ̀ kí wọ́n ṣe pé báwọn bá ti dálẹ̀ lẹ́sìn kò ní támàn ẹ mọ̀ àwọn kan wà wọn ní prógámù kankan tí wọ́n ṣe kó búyà wọ́n yọ láìfi èèyàn tí wọ́n náà ní láìfi wájú Ọlọ́run ó sì fẹ́ kọ́lọ́ yá fi rẹ̀ òun la ní kí ájìsí tu ọmọ sí mọ́ yóò bá ṣe wá sí kó ṣe wá ní ìní wá gbogbo ọ̀dọ́ wa ní ìní wá gbà tí ń bẹ márkàzì oníwáyà bẹ onígbé ní ọ̀dà pọ̀ bó ṣe wá yí bẹ̀ tó dà bẹ́ẹ̀ ń gbó sì dánwò yí ní wọ́n kọ́ òun kí ó sì fún láàpá àti ọkọ̀ àfi bó ṣe yí bí tó pé ọ̀rọ̀ wa ní ọmọ táwọn ti tán o ṣe bẹ́ẹ̀ ló ti tán ni ó ti tán o òun ló jẹ́ sọ̀rọ̀ tauba àti auba àti inaba ẹni tí a bá sọ fún pé ó foríjìn tí ọba foríjìn sọ́nà ó foríjìn náà wa in ta'fu wa tasfahu wa taghfiru fa inna Allaha ghafurur rahim alla tuhibbuna an ya'fuwa Allahu ankum ẹjẹ́ àforíjìn ara wa ẹjẹ́ gbogbo ọ̀tán ní sí èmi ọmọ kéwu ní àbúrò ní olólùfẹ́ ní Dáúdà Alfàlá tí wọ́n fẹ́ fi ránṣẹ́ sí gbogbo àwa tá jẹ́ duhat ìjànúbù Yorùbá níjọ́ kan mo gbọ́ ìtàn yìí lẹ́nu àfáàwà Sàkáfí ṣé òrájí Sàkáfí àfíṣàfílá wọ́ra àfọ́ ní sáyẹ̀nsì wọ́n ní bàbá wa Sheikh wa Nasiru Kabara pẹ̀lú bàbá wa Gúrúmí wọ́n ń fa ọ̀rọ̀ ilẹ̀ Haúsá lọ́dọ̀ Gúrúmí wọ́n pẹ̀lú Sheikh Nasiru ẹlápẹ́ ẹgbọ́ mi dáadáa sọ́ngbọ́ ọ̀rọ̀ tí ma ń sa Haúsá wọ́n sì túnmọ́ tó mọ́ pé akàrọ́kà náà fi yín lẹ̀ tó dà kánjú bàbá Sheikh Nasiru wá lọ́dún kìíní ọdún kejì wá ń pẹ́ ṣé àbádé Sheikh Nasiru wá ní ṣé dábàá pàdé Ọlọ́run rèé èmi làgbà mo sì já afá rẹ̀ adásùbájọ́ kan wà gbé mọ́tò wọ́n bá lọ ká sí ògùn mímọ́lé ọgbákọ̀ ìgbómi wọ́n bá kan lẹ̀kùn báyìí afá Sàkáfí lọ́sọ́ sí kásì afá Sàkáfí ọ̀bẹ̀láyé wọ́n kan lẹ̀kùn sí ìwà gúrúmí wọ́n níta ní pé àwọn ọmọ kí ó bá ní akẹ́lẹ́mọ́kẹ́lá bá Nasiru Kabara tí ó gúnmí bá sáré dìde tí ó náà wà lẹ́kùn kí ló dé bàbá Nasiru ní mo wá bá ọ ní wá tó pàdé Ọlọ́run sẹ́dọ̀mì lè ti máa jà ní kí láàrín àṣì ìwọ́n ń pé báyìí lèmi ń pé báyìí kọ́ sáwà lákọ́kọ́ sí ní Imam Maliki Abu Hanifa Ahmad Hanbala àti Ṣáfì wọ́n ṣe wàhálà báyìí kí ládàálẹ̀ táwọn èèyàn mọ̀ràn lẹ́yìn wa salamu alayka èmi bí wọ́n bá ń jẹ́ mi ọ̀jà mọ́
bí wọ́n máa ń jàṣẹ́ èmi ọ̀jà mọ́ Bí wọ́n bá ń jà ní ọjà mọ́. ṣé òun náà síbò kàbàrà àgbà wọ́n á lọ bá gún nílé Ṣé kò lọ sí ìkàbànà tó jẹ́ àfáà gómí lọ́lọ́ba gómí lé. ó jùlọ lọ́dún ní ó jùlọ gbogbo nǹkan Wọ́n fi wọn lọ gbogbo nǹkan. àwa èmi ọ̀jà mọ́ torí ìfẹ́ báyìí pàdé ọ̀rọ̀ Èmi ọjà mọ́ omi ìfẹ́ pàdé. kí là ń ṣe wá sí ìhú kí là ń pa àwọn ẹlẹ́kọ̀ọ́ sí wọ́n ní ṣé ògùn mi bú ẹkún ṣé ògùn mi bú ẹkún Ṣé ògùn mi gbé kún? àwọn àǹdè ń jẹ́ wọ́n jọ lọ ọ̀dọ̀ ọba Kánò ibi tó parí sínú ló fi ní dáámọ́dì sí i kìí ṣe pé ògùn àgbàǹ òdùn síbẹ̀ kí làwọn ará ò lè ṣe bẹ́ẹ̀ Ṣé táwọn náà lè ṣe bẹ́ẹ̀? A parí ìjà láàrin ara wa, a yọ ní síta. orí àsìkò á tún lọ ilé kí ó ńlá lọ kí ó sì Sayyidina Abubakar àti Sayyidina Umar mo ti sọ fún ilé ìmọ̀ yìí wọ́n ní Umaru bínú wádùn ànábì ọ̀dí àwọn ọ̀sẹ̀tẹ̀ láti bá ànábì wọ́n fẹjọ́ Abubakar sọ ni wọ́n gbọ́ pé ń bú mi lẹ́yìn ń sọ̀rọ̀ mi láì dáa ń bú mi lẹ́yìn ń sọ̀rọ̀ mi láì dáa ànábì ń sọ ààyè tí bá ní bí ájá àdúrà wa ni wọ́n ní wọ́n fẹjọ́ sọ wọ́n ń sọ wọ́n tí sọ tán Abubakar ìdè ọdí aláwọ̀ tààrà ní ànábì náà ti dáa báwọn ìwọ náà là ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ ń tọ́ sọ lẹ́yẹ Umaru bá ní wọ́n ló ń bú mi wọ́n lọ́n sọ Abubakar ìdè mi ń bú ọ yàtọ̀ fún Ọlọ́run tó dá wa lórí ayé yàtọ̀ fún ànábì Muhammad tí ń bá ní mẹ́ni tó dáa jù wá ìwọ nínú Umaru ó dáa jù mí lọ Umaru ó dáa jù mí lọ ọláyà ó ṣe Islam ó ṣe imani ó ṣòdodo ọ̀sápamọ́ ọ̀yọ́ Umaru ó dáa jù mí lọ sẹ́yìn náà wà gbọ́ ọkùn ẹ má tó mọ́ra wọn níjò láàjọ àwọn eléyìí wọn bí iye ayé tá ń jà sí iye ayé ẹ̀yìn ayé àtẹ̀yìn ayé èwo ló dáa jù ń bẹ̀ ẹ̀yìn ayé tẹ́yìn bá bọ́ kí ní ó ṣe ẹ̀yìn ayé tẹ́yìnyàn tẹ́yìn bá yìnyàn lóun tó bá bọ́lẹ̀ wọ́n tún ọyìn lọ́la ẹ̀yìn ayé ní ká mọ́jọ fọ́m ẹ̀yìn Ọlọ́run gbélé wa lọ́wọ́ ilmul ma'rifatullah wa fahmul Qur'an wa tablighu risalatillah wa da'wati ila sunnati rasulillah ẹ̀yìn ní àfikà practice ẹ̀ níjọ́ tí ṣòro bá dé níjọ́ tí èbú bá dé níjọ́ tí ebi bá dé níjọ́ tí ìjà bá dé. Marhabani ya Ramadan, marhabani ya Ramadan, marhabani ya